so tí ní acquisition bá tiẹ̀ wá wáyé lórí ẹ̀ bóyá lẹ́yìn ìgbà téèyàn ti gba kò tiẹ̀ sábà wáyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tíjọba ń ṣe nísìn wọ́n ń ṣe circular road lọ́wọ́ wọ́n ń ṣe western bypass lọ́wọ́ wọ́n ń ṣe báyìí lọ́wọ́ wọ́n ń ṣe gbẹ̀ lọ́wọ́ kìí ṣe ọ̀rọ̀ last year ní àkúbà rẹ̀ kìí sọ̀rọ̀ ọdún márùn sẹ́yìn so túmọ̀ sí pé tí ìjọba bá ti fẹ́ ní nǹkan kan láti ṣe ni wọ́n ti wò lókè a ní ìdí kan báyìí ká àkwáyà ilẹ̀ fún tábàtì àkwáyà ilẹ̀ fún wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe ètò yẹn tó ń pẹ́ tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti gbalẹ̀ yẹn tán láàrin ibi tí wọ́n sọ pé àwọn ní ìdí wọn tẹ bá ti ń píkì coordinate níbẹ̀ tẹ̀ ń ṣàtẹ̀ yóò mọ̀ sọ fún yín pé ẹ fúkú láàrin ìjọba fẹ́ lu àárín ẹ fúkú láàrin ìjọba fẹ́ lu àárín. ìtí ìsọfẹ́ ọlọ́mú lórí ilẹ̀ tó ń gbé lọ́dọ̀ ìjọba láti lọ yẹ̀wò ìwúlò rẹ̀ sì tí ó jáde pẹ̀lú pé ilẹ̀ yóò ìjọba ní fi ṣe àbí kò ní fi ṣe. torí kò síṣẹ́ tíjọba ó gbà ó ní nǹkan tó ń pè ní control pillar sẹ́dí control pillar àwọn ọmọ onílẹ̀ máa ń ṣe wọ́n máa ń wúwa àbíkan bẹ̀ látara pé wọ́n máa ń wù wọ́n wù dànù láì ṣe pílà kékeré. pílà tó tóbi ni kẹlẹ pílà kékeré máa ń rí wọn máa ń bí káàkiri máa rọgbọ kéré lulẹ̀. so wọn máa ń wù látara pé káwọn lè ta ilẹ̀ tiwọn ṣùgbọ́n kó sùgbọ́n ṣe wá òkàn ó wù tó control tó wà ń bẹ̀ tí wọ́n wù yẹn torí wọ́n ti nọ́mbà gbogbo pílà yẹn náà ní ìjọba ti ṣe ètò iṣẹ́ kí n pè ní coordination sí gbogbo area yẹn tí ìjọba bá sọ pé láti ibi yìí o 500 meters sí ọ̀tún 500 meters sí o ẹ̀mọ́sí kankan bẹ́ẹ̀ o láàrin ìgbà tí ó fi sọ bẹ́ẹ̀ kó tó di pé ó sọ pé òun reduce ẹ̀ yẹn èyí tó ń jẹ́ red copy sọ̀rọ̀ ní jáde bẹ́ẹ̀ lórí bá fọ́ síbẹ̀ láàrin àsìkò yẹn building approval ní jáde bẹ́ẹ̀ láàrin àsìkò yẹn ní tó ń pè ní sí ọ̀fọ̀ certificate of occupancy ò ní jáde bẹ́ẹ̀ gbogbo tilẹ̀ tí ìbá ti wá rà tí ò sórí ọ̀fẹ́ àti gba àwọn dọ́kúmẹ́ǹtì yìí kéèyàn mọ̀ pé ọ̀yọ́ òun lèèyàn wà ṣùgbọ́n ìjọba ṣe wá ní wọ́n ń gba gbogbo lẹ̀ náà ara wọn tó ń lo lẹ̀ náà ṣùgbọ́n ó ti mọ̀ pé tó ń lo yìí òun lò temporary yìí ni fúngbà díẹ̀ o lè kan ṣẹ́ẹ̀tì síbẹ̀ kẹ́ máa yọ búlọ́ọ̀gù ó pọ̀ káàkiri gbogbo ojú orin wa káàkiri ẹ̀rọ ṣẹ́ẹ̀tì kẹ́ máa yọ búlọ́ọ̀gù ẹ̀dùn ìtẹ̀lé ṣẹ́ẹ̀tì bẹ́ẹ̀ kó máa ta àga ó máa ta kínípa tí kó bọ́ sókún kíní tó ti di ta sọ̀rọ̀ ajé rẹ̀ ṣùgbọ́n kí èsì tíjọba ó wà lóhùn dé lọ́la òun fẹ́ lo nǹkan òun tí àwa mú ariwo bẹnu pé àpò lẹ́tọ̀ọ́ láti gba nǹkan rẹ̀. ẹ jẹ́ àṣẹ báyìí ẹ jẹ́ kó yé wa pé òfin ilé wa ó bu gbogbo ìjọba ní gbogbo ilẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ìran kan ẹbí kan ni wọ́n ní àwọn ilẹ̀ tá à ń sọ ṣé inú ètò ìjọba ṣèjọba dá mọ̀ pé ẹbí kan ló nílẹ̀. bẹ́ẹ̀ ẹ ṣáàbù. ètí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé nínú company documentation ilẹ̀ àwọn ìwé tó yẹ kéèyàn ní lórí dúkìá yàn. tó yẹ kéèyàn ní tí o bá fẹ́ ṣe red copy survey wọ́n ní kò máa sọ yóò ní ohun lò ilẹ̀ ohun débi ilẹ̀ tó bá ti wọ́n ilẹ̀ tán tílẹ̀ free sọ yóò orúkọ rẹ àti location rẹ nígbà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ló fún ní nọ́mbà wọ́n pè ní bíga nọ́mbà olówó táwọn náà sàn wọ́n pè ní MTS á sàtà kòjọba tábà ti sanwó sàtà kòjọba ìjọba fún wa nọ́mbà sọ yóò lò ní CV tiẹ̀ tí ó fi sí ìyẹn ò tẹ̀ tiẹ̀ ìjọba ní òun kọ́ ní òun kọ́ nọ́mbà sí òun náà gba nọ́mbà lọ́wọ́ ìjọba ló fi jẹ́ pé nọ́mbà survey state kọ̀ọ̀kan yàtọ̀ ẹ̀rí second stroke Ọ̀yọ́ state second stroke Ògùn state kò tí ì dání ẹ̀sì stroke OY ẹni ò ti bára alápàdé ẹ̀ dáadáa ó ti ní bá ṣe ń ṣe ètò àwọn elétò náà wà bẹ́ẹ̀ lọ́jọ́ sẹ́kírà làwọn náà wà àpè àwọn èèyàn ní second office tó máa ti wá gba nọ́mbà yẹn ó print survey fún wọn survey yẹn dẹ́kun yọ pé ìwọ ló ní ilẹ̀ yẹn ṣùgbọ́n mi wà survey ń wò kò ní kọ́ ayá agreement tó fẹ́ra ìfọwọ́ family o kò fẹ́ mọ ibi tó bẹ́ẹ̀ sí ìbá àti wọ́n mú ọ ìbá jẹ́ pé ìwọ ló lọ sí survey olè onílẹ̀ tí ìbá jẹ́ pé ìwọ rà àti tó kan survey. ìyẹn pé ẹni tí ò nílẹ̀ ó lè lọ gbàwé ilẹ̀ lọ́dọ̀ ìjọba tí ó ṣe survey tí ìjọba ti fún ìwé púpọ̀ ló nílẹ̀. bẹ́ẹ̀ torí ẹ̀ máa ń sọ pé nínú sí ọ̀fun even nínú building approval nígbà táwọn ṣe IT táwọn ṣe ìjọba fi ní wa ó wà ní staff nínú staff padà máa ń mú ọdún tí wọn abẹ́rẹ́ sí ní pé staff approval ta fún ọ yìí o kò aṣọ wa pé wọn ló nílẹ̀ tó gbà approval dédé lórí o ìjọba máa ń clear rẹ̀ torí ẹ̀ ó ní nǹkan pè ní ó ní nǹkan tó máa ń revoke document
àgbà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì lágbára ti revoke. tá a fọwọ́ sí àfọwọ́ sí wọ́n lè revoke ẹ̀ when tamati court evidence jẹ́ kó yé wa pé ó yóò ra lè lọ́wọ́ ọlọ́run kẹsì àbí ìwọ kan ló tiẹ̀ lọ́ọ́ fi mọ̀jà lóyá torí pé ó lágbára ti ṣe dọ́kúmẹ́ǹtì yẹn gbà yẹn ló fagbára ṣẹlẹ̀ ṣe táwọn yẹn náà wá pẹjọ́ historical background ilẹ̀ wa jẹ́ kó yé wa pé ìwọ kan ló ní ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì lágbára ti revoke even though lórí sí ọ̀fọ̀ so ìtumọ̀ ẹni tó túmọ̀ ní pé gọ́ọ̀mẹ̀ntì náà recognize ẹbí tó pé gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé ẹbí báyìí ló ní tóbi ní olóbi jẹ́ pé ẹ bá dé ilé ẹjọ́ tó máa ń dájọ́ ọlẹ̀ ìtàní because ìgbà tí ilẹ̀ gangan dé ta ló ṣèwé fún ẹnìkan pé ìwọ ló nílẹ̀ so ní ìbéèrè yìí gọ́ọ̀mẹ̀ntì recognize àwọn tí. ibi rẹ̀ kọ̀ọ̀kan wá.